Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah is another day. Ẹ̀yin tèmi ṣàlàfíà mo bá yín. Gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni. Mo fẹ́ sọ̀rọ̀ yìí and mo fẹ́ kẹ́ quote me anywhere. Mo fẹ́ kẹ́ quote me anywhere. Ṣé yín gbogbo àwọn tó lọ́pọ̀ àwọn takayamata ẹ quote mi ọ̀rọ̀ mi fún wọn. Basically mo ti sọnù program mi níjọ̀wọ́ tí wọ́n bá sọ wípé kí ni ìtumọ̀ kayamata kaya ó mean ẹrù mata ó mean obìnrin, that is to say ẹrù obìnrin. So kayamata yẹn ó wá ní ìpele and ẹ jẹ́ kí n sọ tọ́ fún yín, that is the truth. Natural plant ni natural plant ení tere èjì tere tí wọ́n kó pọ̀ mọ́nú ara wọn ṣóyé yín tó di nǹkan tó ń wúlò. Ẹ quote me anywhere. Kayamata basically is for libido. It's for libido. It's for kóbìnrin, that is sweetness. Papan barrier is for wetness. Àwọn kan mìíràn wà tó jẹ́ pé a máa lò fún kóbìnrin tight. 5306887. Okay, a tún máa lò fún pé kí kóbìnrin tight. Natural thing ni. Kayamata originally kò kí ń ṣe nǹkan tó wà weld bí àwọn èèyàn ṣe ń tẹ̀mù ẹ̀ nísìn, because any evil thing sin, any diabolic thing sin, wọ́n á ní kayamata, ó ti lo kayamata kọ́ nìyẹn, oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ nìyẹn. Kayamata has to do with ká sọ wípé plants, seeds, so even oúnjẹ tá à ń jẹ, even àwọn adìẹ tá à ń pa wọ́n wá mix ẹ̀ papọ̀ mọ́ra wọn. Even ẹran, àwọn kan nú ẹran, ibi ògóńgò bí ẹran, níbi kan bí ẹran, kódà ó ní ẹja, kódà ó ní ẹyin bẹ́ẹ̀dì kan, oríṣiríṣi plant. Ó ní plant kan tó jẹ́ pé plant ni, root ni, tẹ́ bá ń jẹ ó dùn, libido ni. Basically wọ́n máa sọ wípé for nima. So ó wá ní one particular thing again, 1, 2 or 3 wọ́n jẹ́ papọ̀ ó máa fún mi ní tight now. Basically 85% nǹkan tá a fi ń ṣe kayamata yìí wetness ni, sweetness ni, lọ́kọláya. Àwọn obìnrin kan bá fẹ́ jábọ́ bí tí obìnrin kan bá fẹ́ jù, tí wọ́n bá fẹ́ tí ọkọ wọn bá fẹ́ mọ dúró sínú èyí tí ìdí wọn máa ń so yẹn, ó ní nǹkan tá à ń pè ní mọ̀lẹ́kà. Obìnrin bá lò ó máa òkú mọ́kọ rẹ̀ ni, kò ní mọ̀ tètè mọ́ jábájábá yẹn, ó máa close abẹ́ obìnrin, máa jẹ́ kó tight lóríṣiríṣi. Irú ẹ̀ náà mo sọ fún yín pé Mr. Carapet natural thing ni, so many. Bóyá ẹ máa rí lókè nínú àwọn one of these things tí mo ń ṣò lókè àbí lẹ́gbẹ̀ẹ́, maybe ẹgbẹ́ mo máa fi ìṣẹ̀ sí. Irú ẹ̀ náà lásọ gọ́rọ̀ntúlà, lásọ okòbọ̀láyì, irú ẹ̀ náà lásọ kùmbá. Gbogbo àwọn kìíní natural things ló gbé jáde. Okay, tó bá wá di pé ẹ máa wọ́n wá fẹ́ deceive yín, ẹ bá wọn ṣe oògùn kí ọkọ wọn mọ̀ jáde. Ẹ̀yin tẹ́ bá ṣoògùn yẹn, ẹ bá wá ṣe kayamata kí ọkọ mi mọ̀ jáde. Kayamata kọ́ nìyẹn, oògùn nìyẹn. Ó lè jẹ́ oògùn Igbo, ó lè jẹ́ oògùn Yorùbá, ó lè jẹ́ oògùn Hausa, ó lè jẹ́ oògùn Niger. Ìyẹn ò kí ń ṣe kayamata. Kayamata gan ó lè wá in form of powder. Gbogbo nǹkan tóbìnrin bá ti ń lò òun ni kà ń pè ní kayamata. Ẹ bá ti ń sọ wọ́n mú èémí ajá àbí ebi ajá wọ́n kó pọ̀, ìyẹn is not more kayamata, ìyẹn is diabolic. ìyẹn ò kì í ṣe kayamata. A bá sọ pé kayamata natural thing which is based on àwọn obìnrin tí ọkàn tí ara wọn ti gbẹ
wọ́n dẹ̀ nílò ọkọ tí ó yẹ yín dẹ́nu káyámátá yìí wọ́n tún wá dà bàtẹ̀ àtúwá àwọn kan tó wá tẹ̀mọ̀ ní káyámázá that is to say àwọn natural things àwọn àbàtà ń ta yìí tó ń ṣe ìwúlò fún ọkùnrin tó mú oko wọn náà tó mú oko wọn dàgbà sí à ń pa àwọn yẹn ní káyámázá which is ọ̀pọ̀lọpọ̀ kì í sábà fẹ́ rìfẹ́ ẹ̀ sí káyámázá wọ́n mọ̀ tó ń rìfẹ́ wọn sí káyámátá bẹ́ẹ̀ gbogbo kan tá à ń sọ yìí natural thing ni bẹ́ẹ̀ tó ti di pé èèyàn force ọkùnrin gbowó lọ́wọ́ ẹ̀ ìyẹn ò ṣe káyámátá o òun force ọkùnrin òun gbowó lọ́wọ́ rẹ̀ túláàsì pé tó bá lo kíní tọ́lá tó bá lo kíní fi sábíyá tó bá lo kíní fi sínú kùn pé kó mọ bá ẹ fi fún ẹ lówó ìyẹn ò kí ìyẹn ti kún káyámátá ìyẹn ti di oògùn nìyẹn kì í ṣe káyámátá so mo fẹ́ kẹ́ ẹ máa identify pé mo fẹ́ ṣe oògùn understand ẹ máa ń fi dìsí bàbá ẹ fún mi káyámátá it's not káyámátá bàbá ní káyámátá òun dìsí bàbá rẹ it's not káyámátá káyámátá basically tó bá jẹ́ pé káyámátá oògùn ní abẹ́nú gọ̀ǹgọ̀ kí ló dé jẹ́ pé ní nọ́ọ̀tì ìyàwó wọ́n fẹ́yàwó ju kíni lọ dọ̀la wọ́n sì ń fẹ́yàwó kí ló dé jẹ́ pé àwọn obìnrin wọn ò mọ ṣe káyámátá yẹn kó jẹ́ pé obìnrin kan ní ọkùnrin kan fẹ́ ẹ̀yin tẹ́ wà nísàlẹ̀ ẹ̀ wise up ṣe ó bá ṣe káyámátá yẹn ó fi ń gbó lọ́wọ́ ọkùnrin kan káyámátá kọ́ ló ṣe oògùn ló ṣe à ń jẹ́ kí n sọ fún ẹ ẹ̀ẹ̀kan náà ló máa ṣiṣẹ́ ẹ̀ẹ̀kan yẹn o ní láti tún renovate ẹ̀ náà again tó bá mọ̀ lò ẹ̀ẹ̀kan ló máa ṣiṣẹ́ wàá dẹ̀ tún renovate ẹ̀ oògùn ló ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe káyámátá káyámátá is for ẹ̀ẹ̀kan mọ̀ dà omi ni wetness ni sweetness yes this is on point kò yẹ mo fẹ́ kẹ́ quote mi anyway this is on point ẹ gbé báyìí ẹ sọ ní English ẹ bá wọn quote ẹ this is on point by 2 using my words for others.